Ẹ káàárọ̀ o, èyí ni ìròyìn ní ṣókí láti ilé-iṣẹ́ móhùnmáwòrán Lámúrúdu. Orúkọ tèmi ni Fúnmiláyọ̀ Ayọ̀ọ́lá. Ṣáájú, ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti ya ọjọ́ Ajé òní sọ́tọ̀ fún ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn olùkọ́. Ìpòrúru ọkàn pọ̀ sí i lórí ilé ẹ̀kọ́ gbogbonìṣe ìpínlẹ̀ Ọ̀yọ́, Eruwa. Ní ilẹ̀ òkèèrè, ìjọba ti ṣetán láti kó àwọn ọmọ Nàìjíríà tó wá sí Lebanon wálé látàrí bí Israeli àti Lebanon ṣe ń ju àdó olóró síra wọn. Ní báyìí, ẹ gbọ́ ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ti kéde ọjọ́ Ajé òní tí í ṣe ọjọ́ keje oṣù kẹwàá nínú ọdún 2024 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn olùkọ́ ìpínlẹ̀ náà láti bu ọlá fún àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ lágbàáyé. Ọ̀rọ̀ yìí ni ó jáde láti ẹnu kọmíṣánná fún ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè òṣìṣẹ́ Hajiya Sodatu Modibo Kawu ní bíbu ọlá fún ọjọ́ olùkọ́ lágbàáyé. Bákan náà ni a ti rí àwọn ìpínlẹ̀ mìíràn tí ó kéde ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn olùkọ́. Àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Ògùn tí à ń darí látọwọ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún àti ìpínlẹ̀ Ọ̀ṣun tí à ń darí láti ọwọ́ arákùnrin Adémọ́lá Adélékè. A ti gbọ́ wípé ìpòrúru ọkàn ń peléke sí i ní ilé-ìwé gbogbonìṣe poli Adeseun Ogundoyin ní ìlú Eruwa ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí àwọn olùwádìí ṣe sọ wípé ilé-ìwé náà ṣaláìní olùdarí lẹ́yìn ìpapòdà alága ẹgbẹ́ tó ń bójútó ètò ìdarí ilé-ìwé náà, ẹni tí ń ṣe onímọ̀ ìjìnlẹ̀ Abíọ́dún Òjó láti bí oṣù 5 sẹ́yìn. Ilé ẹ̀kọ́ gbogbonìṣe náà, eléyìí tí ó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, gba àṣẹ láti máa ṣètò ìdarí ara rẹ̀ ní ọdún bíi 8 sẹ́yìn lábẹ́ gómìnà olóògbé Ajímọ̀bí. Ilé-ìwé náà ń kojú ìpèníjà gbòógì eléyìí tí ó ti ṣokùnfà ìdààmú àti àìbalẹ̀ àyà láàárín àwọn òṣìṣẹ́ ilé-ìwé náà. Àwọn aṣojú ẹgbẹ́ ilé-ìwé náà ti fi ẹ̀dùn ọkàn wọn hàn, wọ́n sì ti wí pé wọ́n ń fẹ́ ìmúpadàbọ̀sípò ẹgbẹ́ adarí ilé-ìwé náà. Ìjọba àpapọ̀ Nàìjíríà ló ti pinnu láti kó àwọn ọmọ ilẹ̀ yìí tó wà ní Lebanon padà wá sílé, ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilẹ̀ yìí tí ń bẹ ní ìlú Gulf kọ̀ láti darí wálé. Agbẹnusọ fún àjọ tó ń bójútó ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, Ambassador Eche Abu Obe, ṣe àfihàn eléyìí nínú ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta ní ìlú Àbújá. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilẹ̀ yìí ni wọ́n ti kọ̀ láti darí wálé pẹ̀lú bí ìjà láàrin Israeli àti Hezbollah ṣe ń le sí i. Kí n tó parí ìròyìn yìí, a mú wá fún wa pé àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan fi ọjọ́ Ajé tí ń ṣe ọjọ́ keje oṣù kẹwàá nínú ọdún yìí wọ́n yà sọ́tọ̀ láti ṣe àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ lágbàáyé. Ìpòrúru ọkàn pọ̀ sí i lórí ilé ẹ̀kọ́ gbogbonìṣe ìpínlẹ̀ Ọ̀yọ́, Eruwa. Ní ilẹ̀ òkèèrè, ìjọba ṣetán láti kó àwọn ọmọ Nàìjíríà tó wá sí Lebanon wálé látàrí bí Israeli àti Lebanon ṣe ń ju àdó olóró síra wọn. Ilẹ̀ baba wa ní ilẹ̀ Nàìjíríà, ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jẹ́ kó dára. Orúkọ tèmi ni Fúnmiláyọ̀ Ayọ̀ọ́lá. Ó dìgbà kan náà.